Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kanjọ̀kan ni a máa ń fún yín. Update ilé tí a mú wá nípa ọ̀rọ̀ tó ń já ìrànyìnrànyìn nípa King Dr. Saheed Òṣùpá òun ni a mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn èèyàn wọ́n ti ń try láti drag King Dr. Saheed Òṣùpá, àwọn tí wọ́n jẹ́ àfáà, wípé irú ọ̀rọ̀ tí King Saheed Òṣùpá sọ yẹn wípé kí wọ́n má sọ irú ẹ̀ mọ́. So àwa rí pé Alhaji Saheed Òṣùpá náà jáde, wọ́n fún wọn lésì wípé àwọn kan pé irọ́ ń parọ́ fúnrọ́ ni wọ́n, pé àwọn míì ń sá sí abẹ́ Quran, pé wọ́n dẹ̀ ń ṣe oògùn, pé oògùn tí àwọn ń ṣe ń tà wọ́n, pé oògùn kí àwọn ò fi lè ní ìlọsíwájú, káwọn ò fi lè ní tẹ̀síwájú nípa àwọn ò fi bà ti ọmọlàkejì jẹ́. Àwa rí àfáà yìí tó jáde tó yànnàná ọ̀rọ̀ tó sọ àwọn nǹkan tí King Dr. Saheed Òṣùpá sọ, gbogbo bọ́rọ̀ yẹn ṣe rí pátá. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ wáàsí, ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká gbọ́ ọ̀rọ̀ tó túyàn nínú pẹ̀lú gbogbo àwọn àlàyé tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n ṣe. Ọmọ Àkànbí tù náà ni o. Ẹ dákun, mo fẹ́ béèrè kan ni, kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé tí aṣẹ́wó bá ń ṣaṣẹ́wó, aṣẹ́wó tó ń ṣaṣẹ́wó right, tí ayé bá pè láṣẹ́wó, inú wọn máa bí aṣẹ́wó yóò fẹ́ jà. Ẹni tó ń ṣàfọwọ́rá tó ń jalè, tí ayé bá pè ní agbéwìrì àbí olè àbí alọ́tọ́kọ́ lóhun kígbe, kí ló dé tó máa fẹ́ máa jà? Ọ̀rọ̀ Saheed Òṣùpá, King Saheed Òṣùpá Akóredé, òun ló fa ọ̀rọ̀ yìí nítorí àsìkò. Ọ̀rọ̀ kan jà rìnrìn lẹ́nujọ́ mẹ́ta yìí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rọ́bìṣì ara wọn, tán rò pé àwọn rọ́bìṣì Saheed Òṣùpá Akóredé, àtẹni tí ò tó kálípà ẹ̀, tí wọ́n ń sọ̀rọ̀ tó pera wọn láàfáà, tí wọ́n ní ó sọ̀rọ̀ yẹ̀yẹ́ bá Al-Qur'an, ó sọ̀rọ̀ yẹ̀yẹ́, ó sọ pé kèfèrí lòun. Ṣe rí, kí n tó gbé yín ṣépè páyé yín ò ní dáa, mi tí gbé yín ṣépè o, kí n dẹ̀ tó gbé yín ṣépè pé olórí ibú ẹni àìjírí ẹni àìjí kò níyín, mi tí gbé yín ṣépè o, kí n tó wá sọ fún yín pé ẹ̀yẹ nínú ẹni tó ń ṣe Islam, pé ní òfò, ó yẹ kí ìyá yín ti flush yín dànù lẹ́yìn àfáà tí ọ̀rọ̀ yìí bá wí. Mi tí ṣépè fún yín o, bọ́ ẹ̀ ní ṣe oríire. Gbogbo oríire tọ́lọ́ ti ṣe fún yín Ọlọ́run máa bàjẹ́. Wọ́n ṣépè fún yín ni. Ẹ ṣe jẹ́ ọmọ àtiro tó jẹ́ pé máa ra bàtà ẹsẹ̀ méjì lọ fún ìyá rẹ̀, tí ìyá rẹ̀ ó fi wá pàtàn fún pé olòṣì ni ọ́, só ti gbà pé ẹsẹ̀ kan ni mo ní ni. Now, ọkùnrin yìí ń sọ̀rọ̀, ó ní òun ń ṣoògùn, wọ́n ní kóun wá ṣe interview. Náà wọ́n ní kóun wá ṣe, òun náà òun nídìí interview, olóògùn lòun. Ṣé tóun ò bá ṣoògùn, ṣé Panadol ló máa jẹ́ kóun ṣoríire? Ṣé paracetamol ló máa jẹ́ kóun ṣoríire? Ó dẹ̀ sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ẹ lọ ṣoògùn sọyé. Ó proud pẹ̀lú tó ń ṣe, ó dẹ̀ fi nǹkan yẹn ṣe rere. Ó dẹ̀ ní òun ò fi tóun ṣe kà, òun ò bá tẹ̀yàn jẹ́. Saheed Òṣùpá sọ bẹ́ẹ̀. Ó wá pe gbólóhùn kan, ó ní wípé gbogbo èmi ni mo gbójúlé Kùránì, mo gbójúlé Bíbélì. Ó ní sàkámàjẹ́ ni. Wallahi làzim kò parọ́, mo fi Al-Qur'an búra kò parọ́. Ó ní sàkámàjẹ́ ni, ṣé kìí ṣe sàkámàjẹ́ ni? Al-Qur'an kọ́ ní ń bá wí. Àwọn kan wà tí Saheed Òṣùpá ò bá wí rárá, kò bá Al-Qur'an wípé Al-Qur'an yìí ṣèwé Ọlọ́run, kò sọ wípé Bíbélì ò kì í ṣèwé Ọlọ́run, kò sọ pé ànábì ò kì í ṣe ànábì Ọlọ́run, kò sọ pé Jésù kò ń ṣe anyhow báwọn ọmọ ìyá mi nínú Kìrìsìtẹ́nì bá ṣe pé. Ó lóun fi wọ́n sí regard. Ó ní bọ̀tí tí ń bí òun nínú jù ń bẹ̀. Àwọn tí wọ́n ń pariwo Al-Qur'ani lágbójúlé, in tó wà lẹ́yìn ọ̀fà ó ju èjì ẹ̀sìn lọ. Ẹ lọ láì tí yín kẹ́ gbọ́. Gbogbo wá sí orí ibú tẹ́lómì nínú yín tẹ́ rò pé ẹ máa ń ṣe. Wallahi làásìm, tí ọ̀rọ̀ ẹ̀sìn bá dàrú, tí ànábì sọ pé Ọlọ́run sọ pé, tí ò bá ṣùọ̀ fáwọn èèyàn mọ́, mo fẹ́ lè sọ pé the next person tó yẹ kẹ́ mọ́ lọ tẹ́tí sórin ẹ̀ láwọn ètò dánú orin ẹ̀ Saheed Òṣùpá ni. Wallahi, mo tún búra pẹ̀lú orúkọ Ọlọ́run lẹ́yìn àfáàrà dáradára ìyàmúnitanná wọ́rọ̀ yìí. Ọjọ́ méje tẹ́ ẹ dá fún K1 the ultimate, Wàsíù Àyìndé, Ọmọgbọ́láhàn, ọjọ́ yìí ò tí ì pé. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn, ẹ bẹ́ẹ̀ ṣe ń sẹ̀sìn, ẹ̀rín òfò lẹ́rìn abẹ́ ìsùnkún. Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sẹ̀sìn. Èèyàn lẹ́ wá ganu, ṣé kò rí yín tákẹ́kọ̀ọ́ tó sọ pé wá ganu? Ẹ wá jáde, ẹ wá sọ pé ẹ̀yin lẹ́yìn Ọlọ́run. Níbo Ọlọ́run ti mọ̀ yálà yá àti pẹ̀lú babalábàbá yín rí? Orí Saheed
Saheed Òṣùpá ló kàn. Wàsíù Àyìndé máa ń fìyàn ṣe yẹ̀yẹ́ ni. Saheed Òṣùpá gbé àpótí tì yín á rọ yín àti gbogbo ibi tí yàláyà yín ti múná á fi yín sọ̀rọ̀ ẹni tọ́lọ́run bá ń bẹ lára ẹ̀. Mi kúkú rírí mi má rí, mo dẹ̀ fi Al-Kùránì búra mi ṣe nítorí owó. Bọ̀ mo jẹ́ ká mọ reality, ẹ ti ń dojú tìwájú, ẹ já rọ́nà lọ, ẹ ti ń dínà máwọn tí ń bọ̀ lẹ́yìn. Ìtí Saheed Òṣùpá ń sọ fún yín, ó ní tá bá sọ pé má rọ̀ búkà, wàá sọ pé Allahu ni, má nàbí yúkà, wàá sọ pé ànábì ni, má kìtàbùkà, wàá sọ pé Kùránì ni, má dínúkà, wàá sọ pé Ìsìlámù ni. Ó ní gbogbo ń tẹ́ ń wí yìí. Ìtí ń sọ fún yín ní pé ẹ tẹ̀lé ẹnu lásán lẹ fi ń wí. Ó ní àbòsí Ọlọ́run tó pọ̀ tẹ́ ń ṣe ni ò dáa. That is Ọlọ́run ni mo gbójúlé. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó àáfàá tó fa tẹ̀sùbà tó wọnú mọ́tò tí ń ṣe ya Allah la hawla wala quwwata illa billah. Táyà mọ́tò kan fọ́lẹ̀ kan náà ní pọ́ọ̀ ló bá di yé ọmọ owó ikú lójú ọwọ́ o. Látẹ̀lẹ́sẹ̀ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀lé ẹni bá dárí sapala pápá náà ni àáfàá táyà lọ fọ́ ẹ kú ń tẹ́ ń sọ yí ọjọ́ mọ́tẹ̀sùbà tẹ́ ń fà. Ìtí Saheed Òṣùpá ń kílẹ̀ nìyẹn. Ó tún wá sọ̀rọ̀ kan, ó ní èmi ń ṣe àbòsí tẹ̀yìn ń ṣe. In tó ń sọ ní pé olóògùn lòun, ẹ̀yin àǹfààní tẹ́ súnmọ́ òun, tẹ́ rọgbà káàrùn, ọ̀pọ̀lọpọ̀ yín tó ń rí ẹ̀ ń ṣóògùn, ẹ̀ gbàgbọ́ nínú Kùránì, ẹ̀ gbàgbọ́ nínú gbogbo tẹ́ ń sọ. Most of you pastors olóògùn ni ẹ̀ gbàgbọ́ nínú Bíbélì. In tó ń sọ nìyẹn. Ó wá lóun wá sọ̀rọ̀, ara wa ń ta yín, gbogbo yín wá ń sọ̀rọ̀. Ó wá parí ọ̀rọ̀ yẹn, ó ní ayé gbaporo lọ́nà àbòsí láti níláárí, wọn dúró dágbára Ọlọ́run. Ẹ wà fún Abdulrasaq Alomota hafizahullah, ẹ wo ọjọ́ tá a fà yẹn sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ ṣìsọ kò dé ṣìsọ. Ó ní bóun ṣe ní sùúrù tóun tẹ̀lé tọ́lọ́run yìí tí ò sówó tí ò sí nǹkan kan yìí. Ó ní tóun bá bóun ṣe mú mẹ́ra tí ìyá ń jẹun yìí, ó ní tóun bá padà wá dé àlùkìyámọ̀, tóun bá rí pọ́lọ́run wá kẹ́ àwọn àfáà ẹgbẹ́ òun tí wọ́n wá ń lówó lọ́wọ́ tí wọ́n tọ́lọ́run kẹ́ wọn tí ò fìyà jẹ wọ́n ní gbogbo ọ̀nà tá ń gba ọ̀nà ẹ̀bùrú lówó gun mọ́tò ńláńlá. Ó ní yóò dùn ún gan, àfáà yẹn dẹ̀ sunkún, àfáà yẹn ò sì sọ. Ó ní tó ń rí lágbọ̀nrín àwọn àfáà ni. Kí ló dé? Àwọn section tí kì í ṣoògùn ẹ fẹ́ darapọ̀ mọ́ wọn. Ẹ kúkú fún ògùn lẹ̀ mọ́ ṣoògùn ẹ lọ darapọ̀ mọ́ wọn. Section tó ń ṣoògùn níyín. Ẹlòmíì wá bá yá ní kẹrin òun lọ́wọ́, ẹgbẹ́ bulé lọ́wọ́. Èmi olóògùn lèmi, kí ni problem yín gan? Ó lè tí ń jalè oníbẹ́kẹ́ pé òun ló lè, aṣẹ́wó oníbẹ́kẹ́ pé òun láṣẹ́wó. Ṣọ́ọ̀gùn lẹ́bìí mú ni àbọ́ náà. Ẹ̀yin tẹ́ ń taná wọ́n rò pòrún rádaràda ayáláyé bàjẹ́ yìí. Ṣé lásán ni Wàsíù Àyìndé sọ fún yín pé ẹ wá dànù? Ṣé kò rí yín tán ni? See me finish lélẹ́yìn náà. Saheed Òṣùpá fúnra rẹ̀ ayé kan tọ́lọ̀ wọn bá dá ni. Mi rírí bọ̀ ìrú ẹ̀ tí mo ń gbọ́ lọ́dọ̀ àwọn tó súnmọ́ ayé ni. So ó dẹ̀ mọ́ ibi tó ń bí lọ́ngì sí. Ìwọ àfáà kan wá jáde ẹ̀ wá ń sọ pé kíní kan má ṣe kíní kan mọ́. Ó lè lẹ́fíbọ̀dì, wèrè lẹ́fíbọ̀dì, ọ̀sìnwìn lẹ́fíbọ̀dì, òpónú lẹ́fíbọ̀dì, ẹ̀ ya wèrè. Wáàsí ni Saheed Òṣùpá sọ fún yín, wáàsí ló ṣe fún yín, wáàsí ló ṣe fún yín. Wáàsí ló ṣe fún yín, ó lóun ṣàbòsí tẹ́yìn náà ń ṣe, ẹ̀yin wá ń sọ̀rọ̀. Àbòsí yẹn ni pé ẹ̀ ń ṣoògùn, ẹ má dá kọ́pá Kùránì lẹ gbójúlé mọ́ yín. Nǹkan tí ń bẹ lẹ́yìn ọ̀fà ẹ̀sìn ó ju èjì ẹ̀sìn lọ. Nǹkan tó sọ fún yín nìyẹn. Mo jẹ́rìí ẹ̀ tí mo ní. Ẹ máa jáde fún orí bú ọ̀rọ̀, ẹ máa ṣẹ̀sìn lọ́tẹ̀ yìí. Ẹ̀yin olórí burúkú tó pọ̀ ní Ìsìlámù tó yẹ ká rán. Èèyàn ń tẹ̀lé Barrister bọ̀, ń tẹ̀lé Wàsíù Àyìndé bọ̀. Ṣé kò ní bú gbogbo wọn ṣe lórí ayé wọn? Wèrè. Níjọ́ tí Barrister fún ọmọ rẹ̀ kí náà pè lóyún tó ní òun fi jọ ànábì kan pé kíní kankan ni, ẹ rí nǹkan kan ṣe sí. Ètò ẹ̀kẹ́ rẹ̀ wèrè àtàsíwìn pọ̀ nínú Ìsìlámù tó yẹ kẹ́ járàn ẹ bẹ̀rẹ̀ sí ní ìrántí wọn ọmọ ọlọ́mọ ìyẹn ni òfò ẹni àdánù. Ẹ̀yin àfáà tẹ́ ń gbọ́ ọmọ lékéwú. Ṣé ti ní táwọn ọmọ yín ń dá ń tà ń gbà tẹ́ jáde lábẹ́ yín nísìn, wọ́n jọ ń bojú yín jẹ ni o. Ó máa dá tọ́lọ́ bá ní kí lékéwú máa lọ títí. Ó máa dá kẹ́ ṣe scan lórí àwọn ọmọ wípé sọ ọmọ yìí o tó bá jáde látọ̀dọ̀ yín o, ṣé yóò yàn rẹ̀ ni àbí yóò yẹ lérí ibú? Eléri ibú ló pọ̀ ju gbogbo ẹ̀yin tẹ́ ń jáde yìí. Nítorí ẹ̀kẹ́ ẹ̀rán ẹ dá
Lovers all over the world, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí o, kí Ọlọ́run bá kó ṣàánú wa. Ẹ rí pé àfáà yìí sọ a lot of ọ̀rọ̀ gan, kọ́ ló ṣàánú wa. Gbogbo nǹkan tó dé ilé ayé ń sìn, àfi kéèyàn ó máa ṣe sùúrù, kéèyàn máa ní etí ìgbọ́rọ̀, kéèyàn dẹ̀ máa gbọ́rọ̀ kó máa yé yékéyéké, because àfáà yìí ṣe full analysis nípa nǹkan tí King Dr. Saheed Osupa tí wọ́n sọ nípa ọ̀rọ̀ wípé Ògún, Ifá, Quran, Bíbélì. So kọ́ ló ṣàánú wa. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ orí ìkànnì wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share. So we love you all. Thanks for watching.